ẹ̀yin tèmi ìjẹ́ tún ti gbọ́ o wọ́n ní wọn kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni wọn kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Oyè kò ga kò bẹ̀rẹ̀ ni wọ́n kí wọ́n nífẹ̀ẹ́ Òdáyé èyí ló fa wuyewuye lórí afẹ́fẹ́ o níbi tí àwọn ènìyàn ti rí bàbá ẹlẹ́bù ìbọn tí ó dọ̀bálẹ̀ gbalaja tí ó kí Ooni of Ife àmọ́ tí wọ́n wá rí Wasiu Ayinde ní patí òmíràn tó ṣe kí ni tó ń gbọ́wọ́ lọ́wọ́ Ooni of Ife eléyìí ti fa wuyewuye lórí afẹ́fẹ́ pé ó wù Wasiu Ayinde kan one èyí ti rí bẹ́ẹ̀ tẹ́ ò máa gbọ́wọ́ lọ́wọ́ odidi Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ipò kò yẹ kó rí bẹ́ẹ̀ o ipò kò bójú mu rárá èyí ti wá fa wọ́lùkọlù lórí afẹ́fẹ́ o tí àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní bínú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé irú àrífín wo lélẹ̀ irú kí ni ò bá ti jẹ́ irú ìrẹ́pọ̀ ló wà láàrin wọn irú ìrẹ́pọ̀ ló wà láàrin wọn tó máa jẹ́ wípé kan àwọn ò ní lè dọ̀bálẹ̀ láti kí Ọọ̀ni Ifẹ̀ tó jẹ́ wípé ó ń bọwọ́ lọ́wọ́ Ọọ̀ni Ifẹ̀ ni ẹ wò ó ní agbára ò fọ́nrán náà lẹ́ ń rí lókè yìí níbi tí ó ti fọ́nrán náà lẹ́ ń wò lókè yìí níbi tí ó ti ń bọwọ́ lọ́wọ́ Ọọ̀ni ti Ilé Ifẹ̀ o kí láwọn ènìyàn wá ń sọ nínú comment section ẹ jẹ́ ká wọnú comment section ká gbọ́ ohun tí àwọn ènìyàn sọ comment section ká gbọ́ ohun tí àwọn ènìyàn sọ Abímbọ́lá Aládòsù sọ wípé this so-called Wasiu Ayinde is too Abímbọ́lá Aládòsù sọ wípé this so-called Wasiu Ayinde is too arrogant and very uncultured and should be tamed. What he did to Ooni in this public place is so unacceptable to Kaaro Ojire, meaning that if any of his biological parents were to be alive today, he won't respect any of them than this, right? Is it greater than King Sunny Ade or Baba Obasanjo, who gave this Kabiyesi the required honor? Let him go and learn from those who required before him. Abi, who was Kwam 1, as he calls himself, in 1989-1990, when SSP was in town. Ẹ wò, eléyìí ní agbára o. Òmíràn tún sọ wípé ìyẹn mo fẹ́ amọ́tótó sọ wípé Wasiu Ayinde bàjẹ́, ṣé kò yẹ kí ó dọ̀bálẹ̀ fún Wasiu Ayinde bàjẹ́, ṣé kò yẹ kí ó dọ̀bálẹ̀ fún orí adé ni? Saheed Raji sọ wípé the guy today arrogant. Imagine the way this guy shake Ooni Ife like his mate. Wasiu ìbàjẹ́ ara rẹ̀ pọ̀ ó bàjẹ́ púpọ̀. Ẹ wò àwọn ènìyàn gbà rárá nu comment section o. Kọ́lápọ̀ náà. Adigun Adelabu sọ wípé Wasiu, you can't even bend down for Onirisha. You are too proud. Azeez Akinwale Mubarak sọ wípé well done Mayegun of Yoruba land shaking hands with the Abore of Yoruba land. Mo gbàgbọ́ pé sarcasm nìyẹn bẹ́ẹ̀ yẹn. Babs Omisore sọ wípé very arrogant Wasiu Ayinde. Ẹ wo ọ̀rọ̀ yìí ní agbára o. Kí lẹ́yìn náà rí sọ sí ọ̀rọ̀ yìí? Kí lẹ́yìn rí sọ sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí àti fídíò tí ẹ̀ ń wò lókè yìí? Kí lẹ́yìn náà rí sọ sí ti bàbá ẹlẹ́bù ìbọn àti ti Wasiu Ayinde? Ẹ jẹ́ mọ̀ ní comment section. This is Digi Naija TV. Don't forget to subscribe, like and share. Bó bá ṣe máa lọ láàmú àmú àṣetì gbọ́ yín. Ẹ ṣé o, ó dìgbà kan náà.